wọ́n ní illustrative diagrams and more realistic graphics will do better. And stop shooting your video inside your car. Ẹ ṣeun gan. Ṣé ẹ rí kọ́mẹ̀ntì ó wà lábẹ́ fídíò ibi tí mo ti ń ṣàlàyé bá a ṣe lè mọ ẹni tí wọ́n ti kọlà fún, bá a ṣe lè mọ àwọn obìnrin tí wọ́n ti ṣe circumcision fún. So mo wá ń ṣàlàyé fún wa wípé labia minora àti labia majora, awẹ́ méjì yẹn àárín rẹ̀ ibẹ̀ ni dọ́mọ ń wà. Ó máa ń dàbí bí ẹ̀dọ̀ a wà in between yẹn. Ẹni tán bá tí ò bá ti ní wọ́n ti bá gé ti ẹni yẹn. So mò ń ṣàlàyé, mò ń describe bí ṣe máa ń rí àti ibi tí máa ń wà nígbà táwọn èèyàn béèrè pé báwo la ṣe máa mọ̀ bóyá obìnrin ti wà circumcised or not. Mo dẹ̀ sọ fún wa o lè mọ̀ bóyá obìnrin circumcised until tẹ́ bá fẹ́ tán. Nígbà bá délé tẹ́ gbéra yín délé lẹ́tọ̀ọ́ rí gbogbo everything. Now obìnrin náà bó ṣe máa mọ̀ nìyẹn tí kinní yẹn bá wà in between yẹn onídọ̀ nìyẹn. Ó wá ṣeéṣe kó jẹ́ pọ́n gé bẹ̀ kán mọ́ gé tán. Ẹ mọ̀ pé oríṣiríṣi circumcision ló wà. We have partial circumcision, we have full circumcision. Now bàbá ìtàn wá sọ pé more graphics will do more. Mi lè gbé graphic òbò àbí okó wá online. Ṣé ẹ rí page títí tèmi? Ṣé ẹ rí gbogbo àwa tá a jẹ́ content creator? Ó ní bí Facebook ṣe ń relate pẹ̀lú wa. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí mo bá ṣe tí Facebook máa gbà lọ́wọ́ mi, ó lè má gbà lọ́wọ́ ẹlòmíì. Mannequin lọ́jọ́ tí mo jábẹ́ o jumpsuit play suit. Is it jumpsuit play suit gan? Bóyá China cotton top, mo ṣáà já ọjà ńjọ́ yẹn. Mò ń sọ̀tẹ̀, mò ń wọ̀ fún mannequin, mò ń ya picture, mò ń ṣe gbogbo ẹ̀. Ìgbà tí mo bọ́ tí mo ní wọ̀ mí, kí n tó wọ̀ mí, mannequin yẹn wà naked. Tí Facebook flag ẹ̀ báyìí, odidi ọdún kan ni restriction yẹn fi wà lórí page mi. Mo dẹ̀ appeal ẹ̀ pé kí ní tó flag yìí mannequin ni, kì í ṣe èèyàn, ó flag mi on nudity. And that thing was a mannequin. Ó ya picture, ó capture video yẹn o. Pé nǹkan tó ń flag lélẹ̀. Mo dẹ̀ sọ pé mannequin ni, but he didn't listen to me. So if Mark can flag mannequin, ṣé graphics òbò ni ò wá ní flag? Ó máa flag ẹ̀. So àwọn míì dẹ̀ máa ń gbé àwọn image yẹn wá sórí page wọn tí ò dẹ̀ ní flag wọn. For example, mo ní ìyá kan tán sọ fún mi pé táwọn bá duet fídíò àwọn máa rìn jìnnà. Bẹ̀ táwọn bá post normal video àwọn kò ní rìn jìnnà. Tẹ́mi bá duet fídíò mi ò ní, bóyá lè yan 1000 máa wò tí n bá duet ẹ̀. Bẹ̀ tó bá yẹ pé normal video mi tó jẹ́ pé ohùn mi ni mo kọ́ sọ, algorithm máa pick ẹ̀ ajá àbálẹ̀ ni. Ìgbà míì tí n bá post fídíò tán, mi ní rí fídíò yẹn lórí page mi. Ó di after 10 minutes kó tó share resurface. Tó bá dẹ̀ máa resurface á ti ní thousands of views. Time tí mi fi rí yẹn, ó lè ṣe algorithm ló gbé, kò dẹ̀ ń ṣe network issue. So nǹkan tó gbàfẹ́ mi, ó lè mọ́ gbàfẹ́ lómi. So kò sí bí mo ṣe fẹ́ ṣàlàyé rẹ̀ ju kí n fẹnu ṣàlàyé ẹ̀ lọ. Tí n bá gbé tọ́ì òbò tán circumcise àtẹ̀tàn circumcise tí mo fi ṣe fídíò, Facebook máa flag mi. Tó lè flag mannequin, ó máa flag mi. Then number 2, ẹni kí n má shoot iṣẹ́ nínú mọ́tò mi. Time tí mo máa ń ráyè ya fídíò mi, time tí n bá ṣe tán láti jáde ni. Tí n bá yaṣẹ́ nínú ilé, mi ò ní time láti yaṣẹ́ nínú ilé àfi tí n bá fẹ́ ṣe live stream. Friday, a máa ń ṣe Friday chat 3 PM Nigerian time. Ìgbà míì ó máa ń last fún 4 hours. Inú ilé mo ti máa ń ṣe. Yàrá pọ̀ nínú ilé mi. Gbogbo get a room yẹn, ṣé mi nígbà tí ṣe pé ta mò ń sùn sí. I have rooms. Mi níṣẹ́ máa look for a room láti yaṣẹ́. You understand? Tí n bá fẹ́ ṣe live stream, inú studio mi màá ti ṣe. Friday, Saturday Bible study, Sunday Yorùbá reading. Ẹ̀ẹ̀kọ̀ọ̀kan mo máa ń ráyè ya pre-recorded nínú ilé. Most times tí n bá fẹ́ ya pre-recorded video, màá múra tán, màá ready láti jáde. Torí tí n bá múra tí n bá yaṣẹ́ nínú ilé, mo máa late síbi tí mo bá ń lọ. In fact, mo ṣẹ̀ fẹ́ lọ ra phone stand, car stand tó máa ń glue dashboard mọ́tò so that even when I'm driving, I'll be doing content. Yeah. Ìyẹn ò ní kéèyàn má concentrate. Side view ẹnìkan làwọn tó ń wò ẹ́ máa rí, wà á lè concentrate on the ojú títì tó ń lọ. Ṣé bẹ́ẹ̀ nu la fi ń sọ̀rọ̀? It doesn't change anything. A máa multitask ni. We content creators, we multitask. We don't have time. I have other work tí mo ń ṣe. Torí ẹ̀ mo ṣe gbé gbogbo àwọn live stream mi wá weekend.
Friday, Saturday, Sunday ni mo ń ṣe live stream but pre-recorded, in fact pre-recorded tí mo máa post for a whole week màá ti ṣe níjọ́ Sunday torí ẹ̀ I get to church as early as possible 1 hour before the service ni màá ti dé before the commencement of even Sunday school so that iṣẹ́ tí màá yà throughout ọ̀sẹ̀ yẹn màá ti yà tí màá post throughout ọ̀sẹ̀ yẹn màá ti yà kalẹ̀ because mi ní time tí n bá ti church dé Sunday màá tún ṣe show Sunday la máa ń kala Yorùbá live stream Yorùbá reading wa of course live stream ní ilé láti máa ń ṣe yẹn so pé mò ń yaṣẹ́ mi nínú mọ́tò ìgbà tí mo ráyè yá nìyẹn that is the time tí mo ráyè yaṣẹ́ tí má dẹ̀ yaṣẹ́ nù lẹ́gbà mi kí n tó ṣẹ̀ máa set ring light tó bá yẹ pé mo fẹ́ ṣe live stream ni mo mọ̀ pé 30 minutes to ìgbà tí live stream mi máa bẹ̀rẹ̀ màá ti máa set ring light mi ṣe gbogbo àwọn nǹkan tí n fẹ́ ṣe bẹ́ẹ̀ tó bá yẹ pre-recorded just 5 minutes or 6 minutes video mi níṣẹ́ máa set ring light I can just come out do it once in a while so bó ṣe máa jẹ́ nìyẹn ẹ má jẹ́ ká gbàgbé landness homes and properties gbogbo àwa tá a ti ra lẹ̀ lọ́wọ́ wọn tá a ti ra ilé tá a ti ra ṣọ́ọ̀bù congratulations to us gbogbo àwa tí a ti rà ẹja wa ra lẹ̀ níléeṣẹ́ landness homes ilẹ̀ wà ní Ìdólógún ẹrú ilẹ̀ wà lárúlógún ọjọ́ ilẹ̀ wà mọ́níyà a nílẹ̀ ní Ogun State a ní Èkó a ní Island káàkiri ni láti iléeṣẹ́ landness homes and properties ilẹ̀ tó fọkàn balẹ̀ ni ṣé beauty world gbogbo ẹ̀yin tó bò yín gbẹ gbogbo ẹ̀yin 50-55 tẹ́ ti wọ menopause tẹ́ ara yín ò tutù mọ́ ẹ wá ra Heros cream Heros lubricant lọ́dọ̀ ṣé beauty world àbí òye wa nísìn so that ara yín ó lè mọ tutù ìwọ tó jọmọdé náà tó lára ẹ̀ ń gbẹ kò yẹ kára ẹ̀ mọ gbẹ àzọmọdé bí you wà in your 30s or in your 40s ó yẹ kó mọ tutù naturally fi ọkàn sí okó tòǹdó fi ọkàn rẹ sí ọ̀dọ̀ ọkọ rẹ yẹn ẹlòmíì ọkàn ẹ̀ ò sí lọ́dọ̀ ọkùnrin mọ́ ní òjò kó o tutù naturally tó ti wọ menopause tọ́jú ọmọdé bí irú tèmi báyìí kò yẹ ọmọ gbẹ fọkàn rẹ sí ọ̀dọ̀ ọkùnrin bóyá ó ṣì ọ́ ni ó ti wá sí ọ ṣíṣe ọ̀tọ̀ sí ọ̀hún kò jẹ́ kọ́kàn rẹ connect when your emotions when your spirit your mind connects you will get wet naturally tó bá wá mọ̀ pọ̀ wẹ́ẹ̀tì wá ra Heroes cream ní ṣé beauty world kó apply kó lò so that ó lè mọ tutù then ẹ má jà gbàgbé Ọ̀yọ́mọdé alternative therapy gbogbo àwọn olóríire tá a nílò àgbo fún tọ́jú ara wa ẹ̀jẹ̀ á wá sí ọ̀dọ̀ Ọ̀yọ́mọdé ẹ̀lìgàn wọ́n ti di bíráǹdì lórí péèjì wa òdúnìẹ̀wọ̀n ìsáìmọ̀ fòlóko àti US UK Canada káàkiri àgbáyé ni wọ́n ń lo àgbo Ọ̀yọ́mọdé tí wọ́n lẹ́rìí rere gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní jẹ̀dí tó kó yín òṣìṣẹ́ mọ́ gbogbo ẹni tí díẹ̀ ti yọ gbogbo ẹni tó ní jù tó ní ẹ̀dà candidiasis jẹ̀díjẹ̀dí staphylococcus ìtọ̀ ṣúgà diabetes gbogbo àǹkó limited ẹ kàn sí iléeṣẹ́ Ọ̀yọ́mọdé alternative therapy àgbo wọn top notch ni tested and trusted so ẹ jẹ́ kí a ṣe bẹ́ẹ̀ ẹ ṣeun gan bye bye.